adúpẹ́ wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ bí kankan ò bá ṣẹlẹ̀ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láyé ẹ̀dá kí n sọ bẹ́ẹ̀ pé àkọọ́lẹ̀ ni àtòrí kan sí kan lọ́lọ́run. Ọlọ́run lè lo àti princess àti Ìyábọ̀ Òjó, Ọlọ́run lè lò wọ́n láti fi bàbá Ìjẹ̀ṣà pamọ́. kọ́lọ́run sì lo Yomi Fabiyi ẹ̀gbọ́n wa àtàtà, wọ́n kó àdúrótì. Èèyàn bí Yomi Fabiyi, èèyàn bí wọ́n sọ wọ́n wàláhì tàálà, èèyàn ni wọ́n o. Bánìkan bí àwọn kan bá wá ní àwọn lè ṣe nǹkan, Ọlọ́run á tún máa lọ ẹlòmíràn náà pé á fún wọn náà lágbára láti lọ. Gbogbo agbára tó bá ní, ọ̀tọ̀ ni kéèyàn ṣojú, ọ̀tọ̀ ni kéèyàn tún sẹ́yìn. Wọ́n ṣojú, wọ́n dẹ̀ tún sẹ́yìn. Yomi Fabiyi nǹkan yóò ní bàjẹ́. Gbogbo ẹni tí ẹ wá ń bú Ìyábọ̀ Òjó pé wọ́n kó ọmọ ènìyàn sí, àwọn ni wọ́n rán bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n, ó ti wá dé nísìnyí sójú ẹ̀ ò já. Ẹ má jà sọ pé ẹ má jà bú wọn. Ìránṣẹ́ lóníkálukú jẹ́nu ayé yìí. Arán mi ṣẹ́ fún àwọn èèyàn kan, arán yìí náà ń ṣẹ́ tẹ̀ ń wò mí fún àwọn ẹ̀dá kan. Oníkálukú mọ̀ ń jíṣẹ́ bá a ṣe rán. Ètò ayé oníkálukú ó sì rìnrìn ẹ̀ ti wà lọ́wọ́ Ọlọ́run. Pé ẹnìkan ló bá yẹ ẹnìkan jẹ́ yẹn. Àdúrà táwọn gbà ní pé kọ́lọ́mọ́ ti á ní sábà bí aburú fún ẹ̀dá míì. Kọ́lọ́mọ́ ṣe wá ní ẹni tí ó mọ̀ gbéyàn lárugẹ, tí ó mọ̀ túyàn sílẹ̀ ní. Kọ́lọ́mọ́ jẹ́ kí kọ́lọ́mọ́ pa kádàrá wa dà ẹni tí yóò mọ̀ báyé ẹnìkan jẹ́ tàbí tí ìṣubú ẹnìkan wà lọ́wọ́ ẹ̀. Kọ́lọ́mọ́ lò wá fún irinṣẹ́ aburú fún ẹ̀dá ẹlòmíì, kó sì má fà wá náà sí irinṣẹ́ aburú fáwọn kan. A ti kọ́ wípé bí ìrìn àjò bàbá Ìjẹ̀ṣà ó ṣe rí nínú ayé nìyẹn. A ti kọ́ wípé bí ìgbésí ayé bàbá Ìjẹ̀ṣà ó ṣe rí nínú ayé nìyẹn. Ẹ má bú Ìyábọ̀ Òjó mọ́, torí Ọlọ́run ẹ má bú wọn mọ́. Bí bá a ṣe kọ́ ìrìn àjò wọn bẹ́ẹ̀ ló ṣe rí yẹn. So gbogbo ẹni tẹ́ ń bú Ìyábọ̀ Òjó kò ní ìdí kẹsẹ̀ bú Ìyábọ̀ Òjó. Bí èèyàn bá ṣe rere àyà ó yá, ara máa yá, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. Bí o bá ṣe rere àyà kí ó wá yé ọ bí. So bí rere náà bá ṣe bí kà ní ẹjọ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run, ẹjọ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run àròdákẹ́. So ẹ má jà wúlẹ̀ bú Ìyábọ̀ Òjó mọ́, ẹ kàn já máa kí bàbá Ìjẹ̀ṣà pé ó káàbọ̀ o. So ìwọ̀nba bí ọdún 5 tán ló bẹ́ẹ̀ náà wọ́n ti kẹ́kọ̀ọ́ sí i, wọ́n ti mọ bá a ṣe tún gbáyé sí i. Ọlọ́run ní jẹ́ káwa náà ó dèrò ẹ̀wọ̀n o. Lóòótọ́ ó kọ yẹn lè má kúrò ńbẹ̀, ṣùgbọ́n èèyàn tún máa ń kọ́gbọ́n mọ́gbọ́n náà ni. Èèyàn máa ń kọ́gbọ́n nú ayé mọ́. Àbẹ́rẹ́ tí mo tọ̀ tí yìí ẹ ṣeun tẹ́ ẹ̀ ń wò wá o, ẹ̀ ǹlẹ́ o, ẹ wò kalẹ̀. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ire ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá Ifá mi ìgbèrè bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe wí àtẹ̀gbò. Ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Ẹlẹ́dùmarè ó ṣeun, ẹja tó ń da ibú làmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi kálọ o, sádọ̀rọ̀ àtàndá olórí àbọ̀là, gbèsòrò débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìníṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fífi ojú kó jàǹkárí wọ̀, ìdènà ni. Ẹnìkan kò lágbára o, àyàfi ọba Ìdùmarè. Tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gùn ṣe wòsàn. Kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ẹ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. Ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé. Kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ. Ìrí òkè gbogbo wa.
nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹlẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.